Yàbá ti jẹ́ kí ẹ̀ kárèrè tó pọ̀. Èmi ni Táyé Kẹ́hìndé mi nù. Ṣé Táyé kan ní mo ní Kẹ́hìndé méjì? Ó ṣẹ́ lára rẹ̀ gan. Lẹ́yìn gbogbo yín bá ti kàn kò lè rìn yín bá fi hùn ẹ mọ̀ bọ̀ gbogbo tó ṣe mo ti ṣe pátá. Ṣẹ́gi àsìkò ìjẹ́ gbà. Mọ̀dínà, ó lè fọmọkùnrin kò. Mọ̀ mi mo nífẹ̀ẹ́ rẹ̀ ni. Má so pọ̀ ọ̀sán gan. Ìyàwó mi àtọyún ẹ̀ ìgbòdo wà bá ń pè jáde. Àwọn onúlẹ̀ kò mú. Bàbá rẹ̀ wò. Wọ́n ti dá ẹ̀pẹ̀ sí gàrí rẹ̀ o. Mo lóyún fún ọmọ kọ́ lóyún mú. Àyà mi ò já égbè. Óyè. Àyà mi ò já láti bí dé. Ẹ wo ẹ sì máa ń wá jàre. Àyà tèmi gbà.